Ògo ni forúkọ Olúwa lókè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babatunde Sam. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí lónìí, wọ́n ló dá lórí ìkọ̀sẹ̀ nínú ọ̀rọ̀ náà. Ìkọ̀sẹ̀ nínú ọ̀rọ̀ náà. Tá bá wo ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 60 and 61. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa níbẹ̀ pé nígbà tí púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí Jésù ń sọ, wọ́n ní wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kùn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàròyé sí ọ̀rọ̀ náà. A rí pé Jésù wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ní verse 61 pé ǹjẹ́ ọ̀rọ̀ yìí á jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí? Ṣé o rí, tó o bá gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó o bá gbọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run, tó o bá gbọ́ ọ̀rọ̀ tó lè mú ọ dé ìjọba ọ̀run, o ò lè mọ́ bóyín. Tó o bá gbọ́ ọ̀rọ̀ lórí àti dọ̀run, tó o bá gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àlàkalẹ̀ Bíbélì lórí àti dé ìjọba ọ̀run, lórí àwọn àmúyẹ àti lórí dé ìjọba Ọlọ́run, o ò lè mọ́ pàtẹ́wọ́, o ò lè mọ́ hó bí ajá, o ò lè mọ́ dún hùn nínú ṣọ́ọ̀ṣì. Ṣé o rí jẹ́ sọ kíní kan fún ọ? Àwọn ọ̀rọ̀ tí ìwọ pè ní ọ̀rọ̀ Ọlọ́run, tó yẹ pé nígbà tí wọ́n bá gbọ́ ọ pàtẹ́wọ́, ọ ṣe ráìdán, pásítọ̀ wa ẹ̀yin wà ń bẹ́ jàre, orí yín wà ń bẹ́ ẹ̀ nìṣó, à ń gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ, kì í sọ̀rọ̀ Ọlọ́run ló ń gbọ́. Motivational speech lásán lọ́kàn ń gbọ́. Ọ̀rọ̀ ìrúnisókè lásán, ìwúrí lásán tí ò débì kan, òun ló ń gbọ́ tí wọ́n ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run. Kò síbi gbogbo tí wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì tí àwọn ènìyàn kì í bínú, tí inú kì í ru àwọn ọmọ èṣù, àwọn tí ò bá ṣe tán àti yí padà. Bíbélì fi yé wa pé inú máa ń ru wọn ni. Tá bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7, nígbà tí Stefanu bá àwọn Júù sọ̀rọ̀ lórí Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, Kristi gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà gbogbo ayé. A rí pé Bíbélì ń pé gbà tí Stefanu wàásù dé ìkóríta kan, Bíbélì fi yé wa pé ó ní wọ́n sì di etí wọn, wọ́n sì pa ní kéke. Inú bí wọn gidigidi sí Stefanu, wọ́n sì wọ́ Stefanu jù sí ẹ̀yìn odi, wọ́n sì sọ ní òkúta pa. Tó bá ṣe pé ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́, tí wọ́n ń pàtẹ́wọ́, tó bá ṣe pé ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́, tí wọ́n ṣe ráìdàn, òun làwọn náà gbọ́, wọn ò ní sọ Stephen lókò pa, wọn ò ní pa Stephen rárá. Ọ̀rọ̀ Ọlọ́run nígbà mìíràn, òtítọ́ Ọlọ́run tó jẹ́ kóró nígbà mìíràn, ó máa ń fa ìdáyọ sí oníwàásù, ó máa ń mú kí àwọn ènìyàn kó kọjú ìjà sí oníwàásù òtítọ́. Ó mú mi rántí ọjọ́ kan tí mo lọ wàásù ní ìjọ kan. Nígbà tí mo parí ìwàásù, mi ò tètè mọ̀ pé àwọn ọ̀dọ́ ìjọ náà wọ́n ti ń gbà lérò àti nà mí, nítorí pé wọ́n ní ohun tí mo sọ ti pọ̀ jù. So wọ́n fẹ́ lọ gang up lẹ́yìn ìsìn kí wọ́n nà mí nítorí ohun tí mo sọ tí wọn ò fẹ́. Ìbáṣepọ̀ ohun tí mo sọ dùn létí wọn, wọ́n á gbà lérò pé àwọn ò lọ nà mí lẹ́yìn ìparí ìsìn. Gbọ́ jẹ́ ń sọ fún ọ, ìjọ tó ń lọ tó ti pé gbogbo ọdún kan tí wọ́n fi yún ìjọ náà, o gbọ́ nípa ọ̀run àpáàdì, o gbọ́ nípa ìpadàbọ̀ Jésù, o gbọ́rọ̀ nípa àtúnṣe, o gbọ́rọ̀ nípa ìwà mímọ́, o gbọ́rọ̀ nípa ìyára ẹni sí ọ̀tọ̀ àti sísá fún ìbárí ayé, o gbọ́ gbogbo ohun tí ń ṣe nǹkan wọ̀nyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Méje tán wọn ti sì jọ̀wọ́, o lè mórí bọ́dé jọ̀bọ̀ ọ̀run àpáàdì ló parí ayé rẹ̀ sí. Mi ò ṣe ìdájọ́ rẹ̀, ṣùgbọ́n mo sọ bí tó ṣe ṣe fún ọ kó parí ayé rẹ̀ sí ni. Bíbélì sọ fún nínú ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 17 to 18, ó ní ẹ máa sọ àwọn tí ń ṣe ìyapa tí kò sì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwa wá sọ rẹ̀ fún yín. Ó ní torí pé irú wọn ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń yí àwọn tí kò mọ méjì ní ọkàn padà. Bíbélì wípé tó bá ti pé agbára káká láfi gba àwọn olódodo là, níbo ni àwọn ẹlẹ́ṣẹ̀, níbo ni àwọn aláìwà bí Ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yóò gbé yọjú sí? Ìwọ tó olóhùn gbọ́ mi, tó olóhùn gbọ́ òótọ́, tó yẹ pé òótọ́ tó o sì ń gbọ́ kò sọ ọ́ di òmìnira kó lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó ń gbé náà lọ sí ń gbé, ìsọwọ́wọsọ rẹ lẹ́yìn tó lọ gba Jésù náà lọ sí ń wọṣọ, òmúra bí ajá lọ ṣọ́ọ̀ṣì tó sì ń lọ, gbogbo ìwàásù rẹ kò bá ọ wí lórí ìmúra burúkú tó ń mú. Ọ lè dọ̀rùn mọ́jì ń tàn ọ́. Nítorí náà wá òtítọ́ rí. O ò lè gbójúlówó ọ̀rọ̀ Ọlọ́run kó o mọ́ ru àga sókè ní ṣọ́ọ̀ṣì. O ò lè gbójúlówó ọ̀rọ̀ Ọlọ́run kó o mọ́ fọn fèrè nínú ṣọ́ọ̀ṣì. Má jẹ́ késù tàn ọ́ pa, ìwọ náà má sì tan ara rẹ pa. Ìjọ òtítọ́ sì kù, wọ́n wà wọn ò tó nǹkan ni. Wá kan rí kó o lè mórí bọ́délé. A ó kú o, lọ́jọ́ kan ó fi ayé sílẹ̀, lọ́jọ́ kan ó dágbére fún ayé. Nígbà tó bá dágbére fún ayé, kí ni ó jẹ́ ìrètí rẹ ní ayérayé? Mo gbàdúrà pé o ò ní fojú ayé rẹ sin àsìnà. Àmín.